era uma expression ní term méjì tí a ń pè ní binomial expression tán bá root 2 wọ́n máa dá perfect square. Ẹ̀rí lágbàmí algebra perfect square yóò láwọn àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tá a bá ń ṣe wọ́n lákòótán nínú ẹ̀kọ́ yìí máa ṣàfihàn díẹ̀ nínú wọn. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Ní ẹ̀ bá ti yé wa ká tó wá tẹ̀síwájú a ti mọ rational expression o kódà a ti mọ bá ṣe lè mọ expand lánàá ṣùgbọ́n àwọn kankan tó tún mọ́ ń jáde tí wọ́n tún fẹ́ ká gbọ́yé nínú polynomial yìí náà ni pé kí ni o a ní àwọn special factorization kan tàbí ká ní special expansion kọ̀ọ̀kan so ti nínú wọn náà là ń pè ní kíni là ń pè ní perfect square nínú wọn là ń pè ní perfect square a ti mọ̀ túmọ̀ perfect square tẹ́lẹ̀ o ìtumọ̀ perfect square náà ni pé nọ́mbà tó ẹgbẹ́ lè ṣe kíni a lè wá square root wọn kádẹ́sì mọ́ gbàgbé kíni square root nọ́mbà kan kápẹ́ bá ní square root of x òun náà ni pé kíni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní x in tí mo multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tó fún mi ní x yẹn gangan a máa pè ní perfect square torí nọ́mbà méjì multiply ara wọn nọ́mbà kan multiply ara rẹ̀ ó fi fún wa ní x yẹn gbogbo tí a bá wọn so tá bá ti rí pé square lórí nǹkan kan in tí ó mọ̀ fún wa yẹn òun náà ní perfect square kí ni wọ́n fẹ́ ká gbọ́yé mi báyìí dágbé bí àbèjúwe ká pé ń bá nírú nǹkan báyìí a plus b squared adẹ̀sí ti mọ̀ pé square náà ni pé tí wọ́n bá ní square nígbà tá a ṣe indices òun náà ni pé kí nọ́mbà yẹn kó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí bá ní x raised power 3 ìtumọ̀ náà ni pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta x raised power n pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ n so ajá sí pé a plus b. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa mo kí wa káàbọ̀ sí orí ètò yín ètò wa alẹ́ ìṣirò níbi tí a ti ń mú jáde ẹwà léyìí tó wà nínú ìmọ̀ ìṣirò ní èdè abínibí wa. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀ so lágbọ́ Ọlọ́run bá máa ní mú ní kánmọ́kánmọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀. Ìpè lórí ètò wa yìí ìpele méjì òun náà ló pín sí. Ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ìpele táti mọ̀ fún àwọn èèyàn láǹfààní so láti pè wọlé láti jẹ́ káwọn èèyàn jàǹfààní nípa bóyá táwọn náà kọ́ láti sọ fáwọn tó wà nílé tó ń darapọ̀ kó jàǹfààní nípa tí wọ́n mọ̀ nípa ìṣirò tàbí àwọn iṣẹ́ tí ìdíje tí ó dá lé lórí. Ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni táti mọ̀ lọ sí gbàgede so tí a fún wa ní kọ́kọ́rọ́ tá fi wọ Kahoot tá dẹ̀ ṣe kíni o tá ṣe ìdíje wa ọpẹ́ púpọ̀ ní ọwọ́ àwọn tó ń ṣe oúngbọ̀wọ́ ẹ̀bùn ẹ rí pé àwa tá bá pèrègede jùlọ nínú ìdíje wọn pàápàá jùlọ pò kíní pò kejì pò kẹta pò kẹrin pò karùn-ún ó ti ní àwọn ẹ̀bùn eléyìí tó pé a mọ̀ jẹ lórí ètò yìí tó wáyé pẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ àmọ́rọ̀ wa ẹ dákun jẹ́ ká fètò yẹn sọ ká dẹ̀ nífẹ̀ẹ́ sí. Mo kí ọ̀gá mi pàtàkì olóyè tẹnumí ọgbórúkọ yín sá Fasazi Saheed Akíjídé ẹ ṣé pọ̀ tẹ́ tún darapọ̀ mọ́ alálẹ̀ ìtẹ́túnbá fètò náà sọ́wọ́ olóyè Àrẹ̀mú Àìsáyà ẹ ṣé pọ̀ tẹ́yìn náà darapọ̀ mọ́ wa. Ẹ rí pé láti bí ọ̀sẹ̀ tó lọ sẹ́yìn so ètò wa ó ní àwọn owó ẹ̀wù tuntun nínú ẹ̀wù tó wọ̀ tuntun ẹ rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá dé díje èmi nìkan náà ni mo mọ́ láǹfààní àti mọ̀ sọ̀rọ̀ a sọ pé láti ọ̀sẹ̀ tó lọ yẹn o so àti àwọn ìdíje léyìí tá a máa ṣe máa pe àwọn akẹgbẹ́ mi táwọn náà jẹ́ oníṣirò so a dẹ̀ mọ̀ ṣe kíni o a jọ mọ̀ dá sétò a tún mọ̀ gbọ́ nípa ìrírí wọn so bó làwọn náà ni wọ́n rí ìṣirò sí àti ìmọ̀ràn tí wọ́n mọ̀ fún àwọn tó jẹ́ pé a sì fẹ́ ṣe kíni o a fẹ́ ṣe ìṣirò ẹlòmíì ó fẹ́ ṣe ìṣirò ẹ̀ ń wò pé tó ń bá ṣe ìṣirò yìí kí ni tó wọ́n fi ṣe kí ni tó wọ́n fi dà àwọn ògúnnágbòǹgbò nínú àwọn ìṣirò ni lámọ̀ gbé wá so tá fi lè mọ̀ pé kéèyàn ṣe ìṣirò yìí bóyá nílé ẹ̀kọ́ gíga ni o àbí nílé ẹ̀kọ́ fásitì ni o kìí ṣàṣedànù. Ẹ pé ní ọ̀sẹ̀ ilé tó kọjá mo gbé olóyè Adéwálé Káyọ̀dé so tí wọ́n ń kọ́ ìṣirò ní Ìjẹ̀bú lálẹ́ tòní wánú àwọn ògúnnágbòǹgbò tí màá tún máa mú wá òun náà ni ọ̀gá mi pàtàkì so tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa wò á ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ àwọn náà ni olóyè Ọláwálé Oyèwọlé ẹ má bínú ọ̀jọ̀gbọ́n pé ó pẹ́ wa so ọ̀jọ̀gbọ́n wọ́n mú nínú àwọn àkókò wọn ilé tí ó tó nǹkan ni láti fi lè ṣe wá láǹfààní
ẹ bá kí àwọn èèyàn nílé ọ̀jọ̀gbọ́n wọ́n ń gbọ́yàn. Ẹ̀yin èèyàn wa a kí ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí atọ́kùn ti ṣe sọ, orúkọ tèmi ni Ọláwálé Oyèwọlé, mi ò tí ì di ọ̀jọ̀gbọ́n bíi titi wọn. Inú mi dùn láti darapọ̀, mo sì lérò pé ẹ gbádùn mi bí òyìnbó ti ṣe gbádùn tí. Gbádùn sìgá. Ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ mo ṣe sọ, ọ̀gá wa ni wọ́n jẹ́ ni tí wọ́n ní ìrẹ̀lẹ̀. So nínú tí mo fi pè wọ́n lọ́gá mi, òun náà ni pé mo ń retí ijọ́ tí irú àkókò inú yọ. So Ọlọ́run kádàrá kí wọ́n kó ipa tó pọ̀, pàápàá jùlọ ìgbà tí à ń ṣe ẹ̀kọ́ wa ní orílẹ̀-èdè South Africa, nígbà tá a fẹ́ ṣe ẹgbà ìwé ẹ̀rí masters wa. So nínú àwọn tí wọ́n sọ fún wa pé kí náà apply sí bíbá yìí. So àwọn tó yẹ kí wọ́n sì gbà láàyè fún wa nígbà tá a dọ̀hún gan, àti gbogbo ìrànlọ́wọ́ lọ́kọ̀ọ̀jọ̀kan tí wọ́n ṣe fún wa. So ọ̀jọ̀gbọ́n àwọn lẹni tó wọ́n jẹ́ kan nínú wọn. So kí Ọlọ́run bá kó bá dúró tì wọ́n. Ọ̀jọ̀gbọ́n, so bó ló ṣe rọrùn? Ẹ ṣe ìṣirò tí ìbá gbàgbé, ẹ ṣe ní fásitì, ẹ gba ìwé ẹ̀rí alákọ̀ọ́kọ́ lórí rẹ̀ tí a ń pè ní BSc, ẹ ṣe masters lórí ẹ̀, dẹ̀ ṣe PhD báyẹn náà. Ṣé báyẹn náà ni ìṣirò, ṣé báwọn ló rọrùn tó ni ọ̀jọ̀gbọ́n? Ẹ ṣeun atọ́kùn. Ìṣirò gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ, bẹ́ẹ̀ náà ló ti ṣe rí. Mo ṣe ní ìpele alákọ̀ọ́kọ́ eléyìí tí Yorùbá ń pè ní first degree. Bẹ́ẹ̀ náà ni mo ṣe ní second degree àti degree ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí wọ́n ń pè ní PhD, tí wọ́n fi ń gba ìmọ̀ mo ti gbàgbé bí Yorùbá ti ṣe ń pe ìyẹn, ṣùgbọ́n mo sámọ̀ pé mo ti ṣe alákọ̀ọ́kọ́ ìpele kìíní ní ti degree ìkejì àti ìkẹta. Kí ló fà á tí mo fi padà sọ wípé bóyá ìṣirò ni kí n ṣe? Kò ń ṣe ibi tó wù mí nìyẹn ní látilẹ̀, torí pé bí wọ́n ti ń ṣe máa bí ọmọ àbí bí ènìyàn ti ṣe mú àwọn nǹkan tí èèyàn ṣe àfojúsùn láti ṣe tó bá dàgbà. Iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ, àwọn tó ń tún mọ́tò ṣe, engineering eléyìí tó jẹ́ ti ọkọ̀ ayọ́kẹ́lẹ́, òun gangan ló ti kọ́ wù mí látilẹ̀ láti ṣe, tí mo dẹ̀ kà á tí mo fi gba diploma títí alákọ̀ọ́kọ́ ní iléèwé gbogbonìṣe Polytechnic Ìbàdàn nígbà náà. Tí wọ́n ti sọ di olúńlọ́yà àbí kí ni wọ́n sọ dà ní ìsìn? Mi ò tiẹ̀ wá mọ nǹkan tí wọ́n sọ̀rọ̀, torí pé mi ò tẹ̀lé wọn mọ́ nígbà tí ọ̀nà mi ti gbà bòmí lọ. So nígbà tí mo wá ṣe yẹn, ó ní iṣẹ́ kan eléyìí tí ó ṣe pàtàkì fún ẹni tó bá ṣe ìmọ̀ ẹ̀rọ. Ìyẹn jẹ́ iṣẹ́ tí ká fi ọwọ́ ya nǹkan tí wọ́n ń pè ní technical drawing àti engineering drawing. Mo rí pé mi ò ní kí lorúkọ ẹ̀, mi ò ní ẹ gbà mí láyè láti máa sọ àwọn òyìnbó díẹ̀díẹ̀, torí pé kò sí láburú. Mo rí pé èmi ò ní talent láti mọ nǹkan yà dáadáa. Kódà bí wọ́n bá kì mí bọnú odò eléyìí tó ń pè ní swimming pool tí mo jáde ńbẹ̀, tí wọ́n bá gbèwé funfun sí mi níwájú pé kí n ya technical drawing, láàrin ìṣẹ́jú bíi péréte ẹ rí i pé gbogbo ìwé ó ti dọ̀tí. So eléyìí ó fi hàn pé ó rà ń pé mi ò mọ eléyìí ṣe. So láàrin ìgbà tí mo wá ń wá kí lorúkọ ẹ̀, wá ìpè padà eléyìí tó jẹ́ admission sí iléèwé gíga, ni mo padà wá ronú pé nígbà tí mo fi jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ iléèwé gíga ní secondary school, iṣẹ́ tó dà pé mo fẹ́ mọ̀ jù òun náà ni ìṣirò, tó lè jẹ́ wípé mo ní ìtàn gan lórí ẹ̀, tó yẹ pé mi ò bóyá ilé gbà mí láti fi ìtàn yẹn kún. So ìgbà tí mo rò tí mo rò ó dà pé ẹ̀kọ́ ìṣirò yìí jẹ́ kí n kó lọ ṣe, nígbà tó yẹ pé òun ni mo mọ̀ jù ní gbogbo àwọn kìíní ilé tí mo fi bára mi ní pé mo lè ṣe ìṣirò. So ní kékeré ọ̀jọ̀gbọ́n, ẹ ní ìgbà tí ẹ kúrò ní iléèwé
ti onímọ̀ ẹ̀rọ tẹ́ ń ṣe iṣẹ́ onímọ̀ tí à ń pè ní engineering. So kò sáǹfààní fún yín àbí ẹ mọ àwọn igi àti àwọn àwòrán ọlọ́kọ̀ọ́jọ̀ kan tí wọ́n mọ̀ yà òun ló mú yín lẹ́ fi wò pé jẹ́ ń ṣe ìṣirò yìí. Ìjẹ́ ṣé ó ti wá ọjọ́ kan ti wà tẹ́ pé ẹ ti kábàámọ̀ pé ìbá sì mọ̀ kí n dúró jẹ́jẹ́ ara mi kí n parí engineering tí mo fẹ́ ṣe yìí o, ta ló mú mi wá ṣe ìṣirò yìí? Bóyá pẹ̀lú bí iṣẹ́ òun ṣe le ni o àbí bóyá a parí èèyàn ò ríṣẹ́ ní kánmọ́kánmọ́ olóyè. Kò sí ọjọ́ kan tí mo kábàámọ̀ wípé mo ṣe ìṣirò. Kódà mo ti sọ wípé ìkan náà àwọn ọmọ tí èmi gan bí yóò wù mí kó jẹ́ wípé ìṣirò yìí òun làwọn náà ṣe. Pé ní owó ní pé kí ni o níbi tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n nífẹ̀ẹ́ sí ìṣirò ohun tó wọ́n lọ yóò wà wọn pé káwọn tún ṣe kí ni o káwọn tún fi lé ọmọ lọ́wọ́. Ẹ jẹ́ n gbà pé yí ọ̀jọ̀gbọ́n ó dàbí ẹnìkan ó ti pè wọlé wọ́n fẹ́ gbọ́ yín. Nọ́mbà tẹ́ mọ̀ pèsè òun náà nìyẹn 08162942400. So kí lẹ ṣé ẹ fẹ́ béèrè kan lọ́dọ̀ àwọn àlejò wa ni àbẹ́ fẹ́ fi nǹkan kan ṣe àwọn aráalé láǹfààní? Ẹ má gbàgbé fún àwọn tá a bá fẹ́ darapọ̀ mọ́ díje láti lè fi 1000 máàkì fi ṣèfàjẹ́ síwájú díje a gbọ́dọ̀ pè wọlé o. Ọ̀yá ẹ ti wà lórí ètò, kí lórúkọ yín, bọ́lá tí ń pè o? Orúkọ mi ni Lamide Usman. Olóyè Lamide Usman. Láti Àkúrẹ́. Olóyè láti Àkúrẹ́. Ọ̀dà ní kánmọ́kánmọ́ kí ni ṣé ẹ fẹ́ kí àlejò wa ni àbẹ́ fẹ́ sáwọn yẹn láǹfààní lé? A fẹ́ kí àwọn àlejò wa ni o. Ok, tọ́ ẹ ṣeun olóyè tẹ darapọ̀. Ìjẹ́ anígbàgbọ́ yín náà darapọ̀ mọ́ díje lálẹ́? Bẹ́ẹ̀ni. Ọ̀dà àmọ́ retí yín olóyè, ó dàbọ̀. Ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bẹ́ ṣe sọ pé yóò wù yín láti fi iṣẹ́ yìí láti fi lé àwọn ọmọ lọ́wọ́. Àwọn gbàdúrà k'Ọlọ́run jẹ́ kí ó rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run bá ó wèmí náà bá wọn. Tí n fẹ́ tún béèrè òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá kó àwọn èèyàn 10 jọ tipátipá lẹ́fi rí ọyọ̀ kan náà àwọn èèyàn 10 àwọn tí ó lóun nífẹ̀ẹ́ sí ìṣirò yìí. So ọyọ̀ kan nínú wọn ẹ̀ ní dààmú jìnnà tẹ́ẹ̀fì tí ẹ fi wọ́n pé bóyá nìkan nínú àwọn 10 yẹn ni ó nífẹ̀ẹ́ sí. Kí ni ìmọ̀ràn tẹ́ lè gba àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa pé iṣẹ́ yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń sá fún, àti pé ní kánmọ́ báyà láàrin ìṣẹ́jú kan wọn náà ó lérò pé wọ́n lè gbà láti fi mọ iṣẹ́ yẹn? Ẹ gbà mí ní ààyè láti padà sọ ìtàn eléyìí tí mo fò lẹ́ẹ̀kan. Mo rí pé eléyìí ó jẹ́ ọ̀nà kan láti fi lè rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ó darapọ̀ táwọn náà lè máa ṣe irú nǹkan yìí. Kí ni ìtàn náà ni pé nígbà tí mo fi wà ní ìpele títàwọn ọmọ kéékèèké ní ilé ẹ̀kọ́ gíga, ṣe mọ̀ pé ní Nàìjíríà a ní junior secondary school àti secondary school. Ó ní ìdánwò kan eléyìí tí a máa ń ṣe kó tó di pé a padà ṣe junior WAEC ìgbà yẹn eléyìí tí wọ́n ń pè ní mock exam. Ìgbà tí mo ṣe mock exam yẹn mo rí pé nǹkan tí mo gbà ní nínú ìṣirò mo pé kò tó nǹkan. Mo gba 37 nínú 100. Ẹ lulẹ̀ níbẹ̀ àbí? Mo lulẹ̀. So ìgbà tí mo wá wò pé rárá èmi gan mo mọ ara mi nígbà tí mo fi wà ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ èmi ni mo máa ń já akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nínú. So wọ́n á dé ibi ibẹ̀ yẹn báwo ló ṣe dì tó fi di pé mo gbàrú nǹkan tó bá yẹn. Ọlọ́run dẹ̀ fi àwọn òbí mi ìkan náà àwọn méjèèjì ó jẹ́ teacher. So ìyẹn jẹ́ kí káwọn náà wò pé rárá ó dàbí pé a ní láti ṣe nǹkan sí ọmọ yìí láti fi lè mọ ìṣirò yìí dáadáa. Ọlọ́run wá fi bàbá kan kẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ ilé wa gangan náà bàbá náà ń gbé. So bàbá yìí náà fi mí sí lọ́dọ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa mójútó. So wọ́n wá mójútó mi tó fi dẹ́ pé ìṣirò mo wá mọ̀ ọ́n. Ẹni tí mo tún wá bọ́ sí lọ́wọ́ nígbà tí mo dé títí ẹlẹ́ẹ̀kejì pele kejì títí senior secondary. So ẹni tí Ọlọ́run ní pé kó tún jẹ́ teacher mi nígbà náà tún wá mọ ìṣirò yẹn dáadáa. Ìyẹn ló wá fi ìfẹ́ ìṣirò hàn sí mi lẹ́mìí tó débi pé nígbà tí mo gbé olùkọ́ ikú ní ilé ìwé wa tí wọ́n kúrò ní ilé ìwé títí aládàáni ní tẹ́lẹ̀, ìgbà tí wọ́n gbé wọn lọ sí ilé ìwé ìjọba mo fi ilé ìwé aládàáni lẹ̀ láti lè tẹ̀lé wọn lọ tí mo lọ ń gbé lọ́dọ̀ bí ìfẹ́ wọn nífẹ̀ẹ́ wọn tó.
So bí ìfẹ́ tó bá ti wà lọ́kàn yẹn yóò mọ̀, so ìfẹ́ làwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní sí iṣẹ́ tó bá ti lè nífẹ̀ẹ́ sí àti mú kò ní le. So kí àwọn olùkọ́ wọ́n lè gbin ìfẹ́ yẹn náà sí wọn ní ẹ̀mí, iṣẹ́ kan nìyẹn náà lọ́tọ̀. Ẹ ṣé púpọ̀ olóyè. Ní kí n fi lè kádì ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́dọ̀ yín lẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ tí ń fi ìbéèrè sọ sí mi pé ṣé ìdíje ò ní bẹ̀rẹ̀ ni, ẹ mọ́ fòyà, so ìdíje ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí, so mo ti di ẹ̀bùn wá bámúbámú gẹ́gẹ́ bá a ṣe mọ̀, gẹ́gẹ́ bí mo ṣe fi sọwọ́ tí ìdíje wọn mọ̀ dálé lórí lálẹ́ tèmi, òun náà ni set theory. So fún àwọn tá bá fẹ́ pè wọlé, bóyá tẹ́ bá fẹ́ ṣàwọn yẹn láǹfààní pẹ̀lú àwọn ẹ̀kọ́ yẹn, so òun náà nìyẹn. So olóyè kí n fi lè kádì ẹ̀ lẹ́mọ́, ìbéèrè tí mo fẹ́ béèrè mẹ́ta ni ó wá jẹ́. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn olùkọ́ ìṣirò nípa pé tẹ́ bá dé àwọn iléèwé mìíràn náà tí wọ́n bá fẹ́ lu àwọn ọmọ akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́ ìṣirò ni wọ́n pé Mr. kíníkíní kan ẹ bá fún àwọn ọmọ yìí lẹ́gba, kí lẹ fẹ́ fún àwọn àmọ̀ràn lẹ fẹ́ fún àwọn olùkọ́ ìṣirò pé bó ni wọ́n sì mọ kọ́ṣẹ́ tí ó fi mọ àgbà yá àwọn ọmọ aláwọ̀kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé kí àmọ̀ràn wo lẹ́tù fún ẹ ti fún àwọn ẹni tó jákẹ́kọ̀ọ́ ní ìmọ̀ràn lẹ́ẹ̀kan. Ní tí ó sì kẹta ń bẹ̀ òun náà ni pé ìjẹ́ ká máa fi èdè abínibí wa gẹ́gẹ́ bá ṣe mọ́ ń ṣe ní orí ìkànnì wa yìí, ká máa fi ṣàlàyé ìṣirò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Kí lẹ rí sí ìyẹn? Lérò pé yóò nípa kan tí ó kó nípa ká máa lo èdè àtọ̀húnrìnwá ká máa lò lọ. Ẹ dákun ní kánmọ́kánmọ́ láàrin ìṣẹ́jú méjì, ọ̀jọ̀gbọ́n. Ẹ ṣeun atọ́kùn fún ìbéèrè àkọ́kọ́. Ẹ rí oríṣiríṣi ọ̀nà òun ni àgbà kọ́ àwọn ọmọ, àti wípé bí àwọn ọmọ náà tí à ń kọ́ náà báwọn náà ṣe ń gba àwọn ẹ̀kọ́ yìí náà ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tó jẹ́ olùkọ́ ni ó mú ọ̀nà eléyìí tí ó mọ̀ pé ọ̀nà eléyìí tí n bá lo eléyìí, òun ni ó mọ̀ fúnra lára rẹ̀ láti lè lò ó pé eléyìí tó dájú nínú ọ̀nà láti fi kọ́ àwọn ọmọ rẹ̀. So fún olùkọ́ nípa títí máa lo èdè abínibí, mo fẹ́ rí i pé kò sí nǹkan tó dáa tó láti fi ṣe nǹkan tí èèyàn ó bá ṣe. Ẹ wo àwọn ìlú tó jẹ́ pé wọ́n ti tẹ̀síwájú, wọ́n ti gòkè àgbà ní gbogbo ìlú, ẹ rí i pé àwọn ọmọ títí wọn àwọn èdè wọn yẹn òun ni wọ́n ń lò. Èdè àwọn òbí èèyàn ó yàtọ̀ sí èdè tí èèyàn ó tún kọ́kọ́ máa kọ́. Ẹ rí i pé títí dé ilé ẹ̀kọ́ gíga gan nílẹ̀ Nàìjíríà la tún pè èdè Ìgbò, tó túmọ̀ wípé kò ń ṣe pé èdè tí ó pé gba kinní kan ti nǹkan bọ̀ ní àwọn èdè yẹn. Èdè títí wa ni ó fi ń dáa jù tó yẹ pé a bá fẹ́ kọ́ àwọn tá a bá lè máa lo èdè wa yóò jẹ́ kí nǹkan kọ́ ọmọ tó lè bá máa yé wọn yékéyéké. Ẹ ṣé púpọ̀ ọ̀jọ̀gbọ́n. Ẹ ti wà lórí ètò, kí lorúkọ yín o? Kí lorúkọ yín, bolẹ tí ń pè? Mariam Abdulaziz láti ìlú Ọ̀yọ́. Ìyáàfin Mariam Abdulaziz láti ìlú Ọ̀yọ́, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ dẹ̀ ṣeun tẹ́ bá kí àlejò mi pàtàkì lénìí. Ìjẹ́ ní ìbéèrè kan fún àlejò wa, bóyá nípa ìrìn àjò wọn nínú ìṣirò àbí òmíràn sọ wà? Ọ̀dà ẹ ṣé pọ̀, a nígbà pé inú darapọ̀ mọ́ wa níbi ìdíje. Ẹ ṣé púpọ̀ ìyáàfin Mariam láti ìlú Ọ̀yọ́. Olóyè, ìbéèrè kan tí ẹnìkan tún fi sọwọ́ níbí báyìí, wọn náà ní pé òkè náà iṣẹ́ táwọn ń pè níṣẹ́ ìṣirò yìí, kí ni àwọn tá a lè mọ fi ṣe? Ṣé tíṣà olùkọ́ nìkan náà ni a lè mọ fi ṣe ni? So tó ẹlòmíì tí wọ́n gbọ́ pé tá a bá parí bí èèyàn jáde ọgbà ìwé ẹ̀rí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta gan, ìtókù náà ni pé bóyá kí ẹ mọ lọ sí yàrá àkàwé kọ́mọkọ́mọ. Kí ni àwọn nǹkan míì tí ẹ lérò pé a lè mọ fi ìṣirò ṣe? So àti àwọn tó ń wò pé bóyá àwọn fẹ́ ṣèṣirò yẹn ọkàn wọn fi lè balẹ̀ lórí rẹ̀. Atọ́kùn, ìbéèrè tó dáa tó dùn mọ́ mi nínú gbá òní ìbéèrè tẹ́ béèrè. Ẹ rí nínú àwọn iṣẹ́ téèyàn lè ṣe, iṣẹ́ tó fi ń dáa jù láyé téèyàn lè ṣe yàtọ̀ sí pé bóyá tí ẹ ṣe ṣirò náà ní iṣẹ́ kéèyàn máa fi ẹ̀kọ́ kọ́ àwọn èèyàn, iṣẹ́ tó dáa ni. Nínú gbogbo iṣẹ́ téèyàn lè ṣe pátápátá ní tó fi ń jọ̀gá jù nínú iṣẹ́ òní iṣẹ́ ẹ̀kọ́. Ẹ ń bá fi lè kọ́ títí ẹ̀ dígbé pò náà tó fi ń kọ́ àwọn èèyàn ní ẹ jẹ́ ká yìn kò dùn sí fúru ẹni rẹ̀. Tẹ́wọ́n sí lẹ́yìn ìyẹn
kùdùsì fún lẹ́yìn ìyẹn gbogbo iṣẹ́ téèyàn tó ń lè ṣe láyé pátápátá lèèyàn lè fi ṣẹ̀ṣirò ṣe gbogbo iṣẹ́ pátápátá kò síbi tẹ́ni tó bá ka yìí tó bá kà tí ò sì wúlò. ẹ sáwò ọ̀jọ̀gbọ́n. fàpẹẹrẹ ẹ wo bí iléeṣẹ́ ọlọ́pàá fàpẹẹrẹ à ń pe àwọn ibìkan ní àwọn intelligence unit àwọn ẹni tó bá ti lè ṣe ìṣirò débi tó kí ló ti ṣe àwọn tí wọ́n á wúlò ní ibẹ̀ yẹn nìyẹn bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹni tá à ń pè lẹ́ńjìnírìn ìsìn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹńjìnírìn ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ wípé ẹ̀ ní ṣe iṣẹ́ ìṣirò mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ tó wọ́n pé iṣẹ́ ìṣirò tí kò ní wúlò so ibi bẹ́yìn bá fẹ́ ibi tẹ́ bá ro kan tí ń sí ibẹ̀ náà lẹ́tì báyìí èmi ṣe fàpẹẹrẹ iṣẹ́ ká kọ́ mu lóhùn èmi ló jẹ́ pé ọ̀nà ìlànà tèmi ń tọ́ nìyẹn so ibi téèyàn lè lọ́pọ̀ téèyàn bá jẹ́ oníṣòro. bẹ́ẹ̀ ni so olóyè ẹ ṣe púpọ̀ ẹ rí i pé gẹ́gẹ́ bí mi náà ṣe mọ̀ ń sọ kò sí ẹni tó bá ṣèṣirò kò sí nǹkan kan tẹ́ pé kó lè kọ́ kódà à ń kọ́mọ náà ìkànnì àwọn ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n Asiru ìgbà tí a fi wà níléèwé wọ́n sọ ìtàn kan fún wa wọ́n ní àwọn lọ sí iléèwé kan nígbà táwọn ṣe parí pé àwọn fẹ́ mọ kọ́mọ so wọ́n bá ní àwọn ò ní àwọn tó lè mọ kọ́ kò sí ìṣirò nínú àwọn iṣẹ́ táwọn bùkátà ọ̀dà ìpèsè lè kọ́ history ẹ tó bá jẹ́ oníṣirò kò sí iṣẹ́ tí ó lè kọ́ so àǹfààní rẹ̀ ó ṣe kí ni ó pọ̀ lọ jàǹtìrẹrẹ. irú ìtàn kan náà lèmi náà ní torí pé ibi tèmi náà ti kọ́kọ́ kọ́ mo kọ́ literature in English mo lè kọ́ CCA. ó sì lè má rọrùn fún àwọn táwọn kọ́ṣẹ́ mi yẹn láti kọ́ ìṣirò ní tiwọn. àwọn kò ṣe kó lè mọ̀ ló kọ́. so tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò alẹ́ ìṣirò náà la wà àlejò mi àgbà fún tòní òun náà ni ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n àgbà olóyè Oyèwọlé Ọláwálé Kazeem so àwọn náà ni wọ́n ti ń bá wa sọ látàárọ̀ ẹ̀lọ́ ẹ̀ ti wà lórí ètò. ẹ̀tọ́ so ní báyìí olóyè a máa bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kejì so n tá a máa ń ṣe nípele ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìfigagbága àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wa kìí ṣe akẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ká sọ pé àwọn akẹgbẹ́ wa so torí ìṣirò náà ni ó jẹ́ pé àwọn tó bá nífẹ̀ẹ́ sí ìṣirò tí wọ́n sì fẹ́ mọ ṣe yẹn àwọn akẹgbẹ́ wa náà ni so wọ́n bọ́ sí gbàgede tí a ń pè ní Kahoot so tá a bá fún wọn ní kọ́kọ́rọ́ tí wọ́n bá wọlé pàápàá jùlọ tá a bá fẹ́ darapọ̀ lálẹ́ yìí tó ẹ pa ẹ̀dẹ́ darapọ̀ mọ́ àtẹ́lẹ̀ tẹ́ bá ti lọ sí kahoot.it so kọ́kọ́rọ́ eléyìí tó ẹ pé máa ṣe kí ni o tí máa fún ìyẹn ẹ fi wọlé síbẹ̀ so tẹ́ bá fi wọlé síbẹ̀ ẹ dúró de àwọn akẹgbẹ́ yín ìbéèrè yẹn yóò máa wá ṣe kí ni o yóò máa dá lé lórí set lálẹ́ yìí so olóyè nínú tí àwọn ọ̀tún tó bá ẹ̀kọ́ yìí tó bá ètò yìí òun náà ni pé tí wọ́n bá ti ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kan ni mo máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n nísìnyí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ jọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ bóyá lórí bí wọ́n ṣe ń ṣe kí ni o bí wọ́n ṣe ń yege sí ni o àbí lórí ìbéèrè òun gan ni o bóyá níbi tí wọ́n ti tẹ́nìkan tó ti lulẹ̀ so tó ti lulẹ̀ àbí tó ti gbìyànjú so màá fẹ́ ká jẹ́ ká jọ mọ ṣe níbẹ̀ so fún àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ ìdíje so kọ́kọ́rọ́ ilé ìtàfimọ́ wọlé òun náà ni ẹ ti ń wò ní ojú ẹ̀rọ mi ẹ̀ tó bá jẹ́ pé a bá ti rí 450-593 òun náà ni kọ́kọ́rọ́ ti tẹ níbí báyìí tọ́ ẹ jẹ́ kí n tún gbé wá. a sì tún láǹfààní láti lè pè wọlé kó tó di pé a bẹ̀rẹ̀ díje so àwọn tí a bá fẹ́ darapọ̀ so nọ́mbà ilé ìtọ́ ipá máa pè sí òun náà ni ó wà ní ojú ẹ̀rọ mi yẹn 08162942400 08162942400 kọ́kọ́rọ́ tá a fi máa wọlé òun náà ni 450593 ìdíje náà yóò máa dá lé lórí set ní ọ̀sẹ̀ yìí.
450-593. Mo ti gbé sí orí ìkànnì WhatsApp náà fún àwa tí a fẹ́ darapọ̀ láti bẹ̀. Olóyè Rábí Orílóyè ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ àtẹ́bá fi ètò náà sọ̀wọ́. Olóyè Abibulai Ọlálékan Lawal, ọ̀gá mi Adéwálé Káyọ̀dé ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ tó ní náà. Olóyè Ọ̀pọ̀lá Usman, Olóyè Lukman Adam Adésínà, Ìyáàfin Khadija Àtọ́láwùmí ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Ìyáàfin Abdulaziz Mariam látọ̀yọ́ ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa àtẹ̀dẹ̀ pé wọlé sórí ètò. Tọ́ 450-593. Àwọn mẹ́ta wọn ti wọlé o. Joy Déwálé Oyin Adésínà. So ìṣẹ́jú méjì sí àsìkò yìí a máa bẹ̀rẹ̀ iye àwa tí a bá ríra wa. Olóyè kí a tó bẹ̀rẹ̀ ìdíje náà, so Kahoot òun náà ni orí ibi ta tí mọ́ ń ṣe. So Kahoot yóò mọ fún àwọn tó bá yege jùlọ yóò mọ fún wọn ní máàkì tó pọ̀. So máàkì púpọ̀ yẹn yóò mọ jẹ́ bóyá tí wọ́n bá ṣe yára mú èsì wọn sí bẹ́sì wọn tó bá ṣe yanrantí tó. Ajá sí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè jọ mú èsì kan náà tó jẹ́ pé èsì tọ́tọ́ ni wọ́n dẹ̀ sì mú. Ṣùgbọ́n tí Kahoot tí ó bá fún ọ ní èsì wọn ní ìparí, ẹni tó bá kọ́kọ́ mú èsì yẹn òun náà ní kíni o. Òun náà ni yóò mọ gbégbó orókè olóyè. Ní ìbéèrè 15 lámọ̀ ní lọ́sẹ̀ tòní lórí set theory. Òun náà ni ó dẹ̀ sì mọ̀ dá lé lórí. Lórí set theory òun náà ni ó mọ̀ dá lé lórí. So múyì ni ìbéèrè wa. So múyì òun náà ni ìbéèrè yẹn. So nínú mẹ́rin bẹ́ẹ̀ ọyọ̀ kan òun náà ni yóò jẹ́ pé ó tọ́. So mẹ́ta yòókù àwọn eléyìí tó jẹ́ pé a fi ṣe kíni o a fi ń ṣe kó fi lè jẹ́ kí àwọn akópa wa láti fi ṣe kíni o láti fi lè dà wọ́n lójúrú tàbí láti fi lè dà wọ́n lórí rú. So wọ́n tó wá mọ tóun ṣe so yóò lè pọ̀ báyìí. Olóyè nígbà tá a tún retí mo rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀jọ̀gbọ́n níbi ìdíje wa yìí ààyè sábà rí obìnrin. Ṣé wọ́n mọ ìṣirò pa pé ọkùnrin nìkan ní kọ́ mọ ṣe ni? Olóyè kí lẹ lérò pé a fi ń ṣàfẹ́kù àwọn obìnrin so nínú ìmọ̀ ìṣirò? Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ. Ṣé ń gbọ́ mi ọ̀jọ̀gbọ́n? Bẹ́ẹ̀ ni mo gbọ́ yín mo sì ń dá yín lóhùn. Mo dá yín lóhùn atọ́kùn. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú náà àwọn ọ̀rọ̀ tí mo sọ. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín ọ̀jọ̀gbọ́n. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ìfẹ́ tí àwọn olùkọ́ tí wọ́n fi sí ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ òun ni ó ń jẹ́ kí ká mọ irú àwọn tí àwọn náà lè gbé jáde gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ títí wọn ní nǹkan tó ń pè ní product. Fàpẹẹrẹ ní iléèwé tí mo ti kọ́ ọmọ gbẹ̀yìn ní iléèwé títí ẹ̀kọ́ gíga ti iléèwé gíga ti secondary tí mo ti kọ́ ọmọ gbẹ̀yìn.
ẹni tó fi ń jẹ́ ẹni tó mọ ìṣirò jù nínú àwọn tí mo kọ́ obìnrin méjì ló ń bẹnu wọn bí mo ṣe rí àwọn ọkùnrin náà so ó kù sọ́wọ́ àwọn olùkọ́ láti fi ìfẹ́ iṣẹ́ òun sí àwọn ọmọ bẹ́ẹ̀ ni bí mo ṣe lóbìnrin bẹ́ẹ̀ náà ni mo ní ọkùnrin ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé Yorùbá máa ń sọ pé ibi tó bá le làwọn abọ́ mọ̀. Bọ̀dọ̀ bó ti yá bá wọn kádẹ́sì wọ́n gbàgbé ta lò lánàá pa ń pè kankan ní Foy's method so òun náà ni pé kí ni Foy's method náà ni pé kí ni ẹ máa multiply pẹ̀lú àwọn tó wà ní. nǹkan fi bọ́ ti ṣe pé fún àwọn èèyàn ló fà á tó fi jẹ́ pé àwọn ọkùnrin nìkan lè ń bá bẹ̀ so nǹkan tó le náà pé ìṣirò ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí so àwa láwà lọ máa tún àwọn ọ̀rọ̀ yẹn láàmà tún sọ fáwọn èèyàn tó rárá o iṣẹ́ tó fi ń rọ̀jù tẹ́ ẹ lè ṣe o lè ṣe gẹ́gẹ́ bí mi ṣe máa sọ fáwọn akẹ́kọ̀ọ́ mi pé tó o bá ṣe iṣẹ́ míì tó yàtọ̀ sí ìṣirò ó dàbí fọ́tò ni tó jẹ́ wípé ẹ̀rì kan polówó rẹ̀ fún adébì kan pé wait and get so bí ìṣirò ṣe jẹ́ nìyẹn in tó bá ṣe òun náà ló rí ó dàbí kọ̀ǹpútà ni tó bá ti ń tẹ̀ sójú fún ní àbí fóònù wa ó máa rí ìyàtọ̀ tó wà láàrin ìṣirò àti gbogbo iṣẹ́ pátápátá tó hùn táwọn èèyàn ṣe kódà àwọn iṣẹ́ tó ní ìṣirò nú àwọn iṣẹ́ tó ní ìṣirò nú tí ò bá ti ń jẹ́ ìṣirò kò ní jẹ́ ó dàbí dígí náà ni. Gẹ́lẹ́ bó ti ṣe rí nìyẹn tọkùn ṣe àtọkùn tó bí dígí ni n tó bá ti ó dàbí tí Yorùbá máa sọ pé ìjọba kan nìkan náà ni ó gbé jáde bẹ́ẹ̀ ni ìṣirò ṣe rí tẹ́ fi lè fi ròyìn ìṣirò ó pọ̀ tẹ́ fi lè ròyìn ó pọ̀ ní ti dáadáa ni o ṣe gbígbé táwọn ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ẹ ṣe àwọn mẹ́wàá ni wọ́n ìṣẹ́jú kan sí àsìkò yìí a máa bẹ̀rẹ̀ ìdíje náà ẹ kálẹ̀ tí wà lórí ètò. ẹ kálẹ̀ sá o kí lorúkọ yín bó lẹ ti ń pè o. láti Ọ̀yọ́ state ni o láti Ọ̀yọ́. láti orúkọ wa ni Oyètọ́gbé Tajudeen. ìkànnì àwọn ọ̀gá wa táwọn náà tún jẹ́ ògbóǹtarìgì òǹṣirò wọ́n tún pè wọlé yìí o ọ̀gá mi olóyè Taofeek Oyètúnjí láti ìlú Ọ̀yọ́ ní kámọ́kámọ́ kí lẹ fẹ́ fi sáwọn yẹn láǹfààní lé àwọn ẹgbẹ́ kí àlejò wa ni. a fẹ́ kí àlejò ní pé wọ́n kú iṣẹ́ o Olúwa yóò bá máa ṣàgbára wọn dọ̀tun o. ẹ̀ka lẹ́sọ̀ yóò máa jó iná ṣe o àti tiwa náà. ẹ̀sùn ọlọ́jọ́ kó máa jó ṣe o. àlejò wa náà àwọn náà ń kí i. so wàá mọ wọ gbàgede báyìí káwọn tó bá darapọ̀ nísìnyí kọ́ mọ darapọ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ìbéèrè wa yóò mọ dálé lórí set gẹ́gẹ́ bí a ṣe ń rí lórí àpàtì yẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni eléyìí táwọn yẹn wọ́n ní tí sẹ́ẹ̀tì kan so tó bá ní ẹ́límẹ́ǹtì mẹ́wàá so tí sẹ́ẹ̀tì kan tó bá ní tí sẹ́ẹ̀tì kan tí a ń pè ní a tó bá ní n element kí ni cardinality power set yẹn mọ̀ jẹ́ 2 raised to power n minus 1 n 2 raised to power n minus 1 olóyè àwọn mẹ́sàn-án àwọn ni wọ́n ṣe fi èsì wọn sọwọ́ aago òun sì ti ń lọ olóyè kí lẹ òpó fàbà ọ ṣé ìbéèrè òun lé ni torí ilé òpó bùkátà kí wọ́n mú gègé wọn. ó mà ti di èèyàn mọ́kànlá àbí mi ò rí nǹkan tí. ó ti di èèyàn mọ́kànlá báyìí. nǹkan tó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ ni ó náà ń pè ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fìdáràn sí ó ti di 12. aago bá ti lọ olóyè àwọn mẹ́wàá àwọn náà ni wọ́n gba ọ̀nà 12 so náà ni pé cardinality tẹ́ bá ní power set cardinality rẹ̀ yóò mọ jẹ́ 2 raised to power n tí ẹni yẹn mọ dọ́gba pẹ̀lú iye element tó wà nù sect yẹn àyàsí pé tẹ́ bá ní set kan tí cardinality rẹ̀ bá jẹ́ 2 cardinality ni pé iye ọmọ ẹgbẹ́ tó wà nínú set kan tó bá jẹ́ 2 gẹ́gẹ́ bí àpèjúwe iye ọmọ ẹgbẹ́ tí ó mọ wà nínú power set yẹn òun náà ni ó mọ jẹ́ 2 raised to power 2 tí ń ṣe 4 olóyè ẹja wọ gbàgede ẹ rí pé àwọn mẹ́wàá ni wọ́n gbà ẹ wò
ẹ wo ohun tí gbàgede òun sọ ni ebi máàkì bí máàkì mẹ́rin wọ́n mọ̀ fi gbéra wọn lóyè ajá sí pé gbogbo wọn wọ́n jọ mú èsì tó yanrantí tó ṣùgbọ́n wọ́n síwájú ara wọn mú wọ́n jára ìkọ́mọ́ mo jẹ́ ìpínlẹ̀ kejì lọ́yà ẹjá wo ìbéèrè ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ìbéèrè kejì òun lélẹ́yìí o wọ́n ní tí ọmọ ẹgbẹ́ sẹ́ẹ̀tì A tó bá jẹ́ 3 títí B bá jẹ́ 4 tí ọmọ ẹgbẹ́ intersection àwọn complement àwọn sẹ́ẹ̀tì méjèèjì yẹn tó bá jẹ́ 5 kí ni cardinality kí ni cardinality complement union àwọn méjèèjì ọmọ jẹ́ tí n of A tó bá jẹ́ 3 n of B tó bá jẹ́ 4 n of A complement intersection B complement tó bá jẹ́ 5 kí ni cardinality A union B complement yóò mọ̀ jẹ́ olóyè abẹ́rẹ́ ní ìbéèrè wọn ò sí lé o kódà kò bùkátà kí wọ́n mú gègé èèyàn 6 ló ṣe dáhùn. bí ó ti ṣe rí ó súnmọ́ kí kọ́kọ́ da kókó ròyìnròyìn sọ́kàn akẹ́kọ̀ọ́ tó bá tó wò wá rẹ̀ pé ó dà pé fẹ́ràn jẹ̀kọ́ ní ìbéèrè ìlú ìtọ́. aago ti lọ yẹn 5 àwọn náà lọ. ó súnmọ́ pẹ́pẹ́ àwọn èèyàn kan ti ṣe yìí jẹ yóò jẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹjá wo gbàgede ẹ̀dùn kan ká tó lọ olóyè pé ìbéèrè lórí De Morgan's theorem lọ́yẹ̀ wọn fi ṣe olóyè ẹ̀gbà wọn ti mọ̀ pé intersection complement àwọn sẹ́ẹ̀tì méjì yóò mọ̀ dọ́gba pẹ̀lú union wọn ajásí pé ẹni tó bá gbọ́n yékéyéké tó mọ tó sọ ní pé nǹkan ọmọ dà ẹ́ láàmú 5 náà ni tẹ́sí yẹn ó jẹ́ ẹjá wo gbàgede wa olóyè abẹ́rí wọ́n ti já Adésínà tí ń ṣáájú tẹ́lẹ̀. wọ́n ti já Adésínà sílẹ̀ wọ́n ti já sẹ́yìn Adésínà kígi ó kàn pa bọ́ọ̀lù ó fi gègé wọnú kínní. Usman wọ́n wá látẹ̀yìn oyin eléyìí kí Adésínà polypop ẹja máa bá lọ. àwọn tí ó wà ní gbàgede nìyẹn o wọ́n ní kódà sọ tó jẹ́ wọ́n ní kí ni ọmọ dọ́gba pọ̀ mọ́ complement union sẹ́ẹ̀tì A àti B pẹ̀lú òfin De Morgan kódèmí àtọ̀jọ̀gbọ́n àjọ sọ láìpẹ́ yìí gan àjọ sọ láìpẹ́ nínú ìbéèrè ilé ìtọ́kọjá yìí ẹni tí bá ń bá wa ká lọ gan kò ní lè dára ẹ̀ láàmú. ẹ rí i pé àwọn náà wọ́n ti tètè fa àwọn tó fi ìdáránṣẹ́ wọ́n ti di 8 ó túmọ̀ sí pé ọkàn wọn ibi ló wà. bẹ́ẹ̀ni rororo ni wọ́n dúró bí àwọn òṣìṣẹ́ aláàbò. olóyè ẹ wá àwọn ogbó kéèṣe pé múyìí ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe báwọn. rárá èyí ò jẹ́ kán eléyìí ó dá mi lójú ó dá mi lójú ó pọ̀rọ̀ tá a sọ ẹ jẹ́ àwọn gbàgede tó bá yá ẹ̀sán ẹ̀jọ èje ẹtí ìyẹn 9 ló gbà béèrè yìí olóyè o ṣe mọ̀ pé mo wí àwọn 5 ló lulẹ̀ o àwọn 5 náà ló lulẹ̀. eléyìí sì ó sì ṣe ju ti tẹ́lẹ̀ lọ àwọn tó kùnà ní tó kọjá èèyàn 5 péré ló gbé gbà wọ́n. bẹ́ẹ̀ni so gẹ́gẹ́ bèbè àtọ̀jọ̀gbọ́n ti sọ lẹ́ẹ̀kan òfin De Morgan's òun náà la sọ fún wa pé mọ́ ń ṣàjọṣe tí mọ́ ń bẹ láàrin union àti intersection àti complement wọn so òun náà ni pé complement union set méjì yọ̀nà dọ́gba pẹ̀lú intersection àwọn complement àwọn set yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan. atọ́kùn mo rò bóyá yẹ kí tákòkò bá wà kẹ́ ẹ tó rán wọn létí nǹkan tó ń jẹ́ complement. ẹ ṣe púpọ̀ olóyè so tá bá ní complement òun náà ni pé tá bá ní universal set gẹ́gẹ́ bí àwọn set a lè wé pé set àgbáyé tí máa ní set A gẹ́gẹ́ bí àpèjúwe àwọn ọmọ ẹgbẹ́ tó yẹ pé yóò mọ wà nínú set àgbáyé yẹn tí à ń pè ní universal set yẹn tí ò sí inú A òun là ń pè ní complement set A gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí universal set mi bá jẹ́ 1 2 3 4 5 tí sẹ́ẹ̀tì A mi tó bá jẹ́ 1 2 3
kí ni ń bẹ́nu universal set yẹn tí ò sí inú A yẹn ṣe pé 4 àti 5 nìyẹn so 4 àti 5 yẹn ò ní complement A adẹ̀tí mọ̀ pé tá bá ní union náà ní pé kí ni o àkójọ element ń bẹ́nu A àti B so ní gbogbo wọn pé kẹ́ pa wọ́n papọ̀ ṣùgbọ́n tá bá ní intersection òun náà ní pé kí ni o in tó common tó yẹ pé ń bẹ́nu A tó dẹ̀ ṣe kí ni o tó wà nínú B so òfin tó wá pa ti complement union àti intersection yẹn là ń pè ní De Morgan's theorem òun náà ni pé complement union set méjì yóò mọ dọ́gba pẹ̀lú intersection complement àwọn set yẹn lọ́kọ̀ọ̀kan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní ìpadàbọ̀ sí àbíjá rẹ̀ òun náà ni pé kí ni o complement intersection set méjì yóò mọ dọ́gba pẹ̀lú union complement àwọn set yẹn lọ́kọ̀ọ̀kan olóyè ẹjá wo gbàgede o ẹ̀rí Adésínà tí ó ti gòkè padà ó ti bọ́ sípò kẹta ó dọ̀pọ̀ ọ̀kadà rẹ̀ mú òun lọ wájú lẹ́lẹ́lẹ́lẹ́. láàrin Usman wọn àti Oyin ẹ̀rí tí wọ́n fi ń gbéra wọn gan kọ̀mọ́ tọ́gọ́rùn-ún fà díẹ̀ lé lọ́gọ́rùn-ún àti mọ àwọn tí ó gbégbó orókè lónìí ọjọ́ ọgọ́rùn-ún lọ ọ̀dà ìbéèrè kẹrin wọ́n ní kí ni union set A àti complement rẹ̀ kí ni ọmọ fún wa ẹ̀pá àṣàlàyé tí union set méjì tó jẹ́lẹ̀ tán ẹ̀sọ́ tẹ́ bá wá union A àti complement rẹ̀ kí ni ọmọ fún wa ìṣẹ́jú àyà ogún àwọn mẹ́wàá wọ́n ti fèsì wọn sọ́wọ́. Atọ́kùn ẹni tí ó bá ti ṣe léyìí á ta lójú ẹ ń bá ti lè ti ìbò dáhùn ilé àkáyà tá lójú ni o. bẹ́ẹ̀ni kò tiẹ̀ ẹ rí pé kò ní wá sókè gan rárá kò lè sínú àwọn àgbọ̀jẹ̀ tí wọ́n lékè yìí torí iṣẹ́ yìí ò lé gbogbo àwọn sẹ́wọ̀n kò bùkátà kún tiẹ̀ mú gègé wọn rárá. olóyè abẹ́rẹ́ èèyàn mẹ́sàn-án àwọn ni wọ́n gbà ọ́ mẹ́fà ṣe kí. àwọn mẹ́fà tí wọ́n wọ aṣọ pupa aṣọ Ṣàngó wáyé àyàfi káta wọn lójú o. àwọn mẹ́fà wọn àbámu ọkọ wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹnìkọ̀ọ̀kan nu wọn kápá fún iléeṣẹ́ kíkà wútù náà rí nǹkan kó fi mògì lọ́la. kí lánà kí mú kọ olóyè abẹ́rẹ́ so union set A àti complement yẹn so universal set náà so olóyè abẹ́rẹ́ ẹ bá ń kán mọ́ sí díẹ̀ fún wọn kí wọ́n tún lè gbọ́yé bóyá gómìnà ọ̀nà tó ní àṣàyè rẹ ni yé. gẹ́gẹ́ bí atọ́kùn ti ṣe sọ́lẹ̀ kan eléyìí tó ń pè ní universal set òun náà ni àkójọpọ̀ eléyìí tó pé òun náà lè bí ọmọ lóríṣiríṣi ká sọ pé fàpẹẹrẹ ń sìn universal set yẹn ó bí ọmọ kan tí òun jẹ́ ọmọ tó ń jẹ́ A gbogbo ọmọ akẹgbẹ́ tí bá ń bẹ nínú A tó jẹ́ wípé àwọn tí a bá rí nínú A tó sì jẹ́ pé nínú universal set nìkan ni ó wà èyí ó máa bẹ́ sínú sẹ́ẹ̀tì mi eléyìí tó ń pè ní A complement so tá a bá ti wá dà wọ́n papọ̀ A complement àti A ẹ tún wípé àgbáyé sẹ́ẹ̀tì eléyìí tó jẹ́ universal set òun ni ó máa fún wa. náà ni ó mọ̀ fún wa ọ̀jọ̀gbọ́n ẹja wọ gbàgede abẹ́rẹ́ ni wọ́n ti já oyin wálẹ̀ o ajá sí pé oyin ọgbà ìbéèrè wọn. oyin ò mọ kò tẹ̀lé ọkàn rẹ̀ ò tẹ̀lé wa bóyá ń wà ní sáré sẹ́mi. oyin lulẹ̀ wọ́n nígbà míì olóye gìrìgìrì máa ń dáàbò yẹn o kódà mo mọ́ ọlọ́gọ̀ torí ẹlòmíì àwọn gìrìgìrì ìdánwò òun ni ó dáàbò bóyá 2 ni ó mú lọ́fẹ́ mú 3 ni ó lọ mú ẹja tẹ̀síwájú ìbéèrè karùn-ún eré eléyìí lórí Venn diagram ló dá lé lórí o wọ́n ní nínú èèyàn 65 tó ayé pé 40 nù àwọn ni wọ́n mu tíì àwọn wọ́n nífẹ̀ẹ́ sí tíì tí 10 tí wọ́n nífẹ̀ẹ́ sí tíì àti kọfí èèyàn mélòó òun náà ló ṣe kí ni o lọ fẹ́ràn tíì lásán 25 30 50 ọ̀sánsà. ìbéèrè eléyìí náà ò le rárá fún ọmọ tí ó bá ń fọkàn bá lọ. bẹ́ẹ̀ni. àwọn 8 ti fi ìdáhùn ránṣẹ́ ó di 9.
ó di mẹ́sàn-án báyìí. Ó di méjìlá o. Kódà láì fi gègé kan lọ olóyè ẹ tọ́ yóò sọ lágbára. bó ti ṣe rí yìí ìdáhùn bẹ́ẹ̀ ìdáhùn bẹ́ẹ̀. Abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ èèyàn márùn-ún àwọn nìkan ló gbà ọ́ olóyè àwọn méje wọn lulẹ̀ o sọ́dàrú. Atọ́kùn ẹ jẹ́ kí mi náà béèrè ìbéèrè. Ǹjẹ́ àwọn olùkópa nínú ìdíje yìí ǹjẹ́ wọ́n ti mọ̀ síwájú wípé nǹkan tí a béèrè ìbéèrè lé lórí rèé? Bóyá ìgbéradì nǹkan míì lẹ́lòmíì ṣe torí pé àwọn ìbéèrè tó kéré jọjọ nǹkan tí à ń béèrè lọ́wọ́. Olóyè lọ́pọ̀lọpọ̀ gbà tí a bá ní àwọn ìtẹ̀lé olójoojúmọ́ wa eléyìí tí a ń pè ní daily series so lórí ẹ̀ ló máa ń dá lé lórí so tí ó bá ti wá sí a ti sọ pé tí ó bá ti sí bóyá lórí àwọn set tá a ṣe sẹ́yìn ṣùgbọ́n a tún wá tún sọ fún wọn síwájú ìdíje gan pé lórí set níbéèrè ọ̀sẹ̀ yìí ni ọmọ dá lé lórí so òun náà lọ fà torí a ti nínú àwọn béèrè tá a ti ṣe sẹ́yìn gan náà tá a ti ṣàlàyé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bóyá àwọn fọkàn bá a lọ ni so bóyá àwọn fọkàn bá a lọ ni. Ẹ̀rí polypus àti ilẹ̀ ni wọ́n ti wá o wọ́n sì já gbogbo àwọn tó kù wọ́n já wọn wálẹ̀ bẹ̀tẹ̀ bá wo ibi ojú àpàtì wọn dáadáa olóye tí ń sọ náà ni pé polypus yẹn ìbéèrè 5 léraléra kò séyìí tó ti sì ń bẹ ajá sí pé in tó ń fà tó fi ń wà lẹ́yìn náà ni pé kí ni o kò tètè mọ mú èsì rẹ̀. Kò tètè gbéra ajá wà ní polypus fẹ́ jẹ́ ó ti wá gbéra báyìí. Ó ti gbéra ẹja àwọn wò ìbéèrè 6 olóyè pé mo tún aṣọ eléyìí náà lẹ́ẹ̀kan wọ́n ní òfin De Morgan kí la máa ń lò láti fi ṣe so kí la máa ń lò fún láti fi ṣe so iṣẹ́ ìwo la máa ń lò fún láti ṣe ṣe iṣẹ́ tẹ́lẹ̀ ìtọ́jú ọmọ complement àti union ni àbí union àti intersection àti difference power set àti complement olóyè ipa tún sọ lẹ́ẹ̀kan yìí gan tún àlàyé òun ṣe nígbà tá a ṣe De Morgan ìbéèrè bíi 3 lórí De Morgan ti wá báyìí. Omi pọ̀jọ kà lọ àbí sí èsì òjò tí ń rọ̀ ní mú òtútù bá. Nǹkan tí èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn o àti pé mo rò wípé fọkàn tí àlàyé wa mọ́ nǹkan tó fẹ́ dáhùn àti ẹ̀bùn tí wọ́n fẹ́ jẹ òun ni ó dà pé wọ́n wà nínú ọkàn wọn. Ọlọ́kàn wà. 8 7 6 5 4 ìbéèrè ilé náà bá lọ ọ̀tọ̀ so union àti intersection náà ni ọ̀gẹ́ bá sọ lẹ́nu. Èèyàn méje ló gbà eléyìí sì tún yàtọ̀ sí ti tẹ́lẹ̀ wọ́n ṣe dáadáa bí eléyìí wọ́n ṣe dáadáa. Gẹ́gẹ́ lẹ́ẹ̀kan sí òfin De Morgan náà ni pé kí ni o wọ́n ṣàjọṣe tó wà láàrin union intersection àti complement wọ́n sọ pé complement union set méjì yóò mọ dọ́gba pẹ̀lú intersection complement àwọn méjèèjì nídàkejì rẹ̀ complement intersection set méjì yóò mọ dọ́gba pẹ̀lú union intersection wọn union complement wọn. Ọ̀yà ìbéèrè lè tọ́pọ̀ súnkàn olóyè wọ́n ti já polypus wálẹ̀ padà ṣùgbọ́n tẹ́ bá wò ẹ wo àwọn pòkẹ́rì àkọ́kọ́ tí wọ́n ti wá sókè padà tí wọ́n fi mọ̀ ń jára wọn kéékèèké mọ̀ nífà lẹ́yìn ọ̀rọ̀ lórí àkókò lélẹ́ ìwà bí wọ́n ṣe ti ọ̀rọ̀ lórí àkókò ni bẹ́ẹ̀ bọ́ bá ṣe yára sí ni mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn ti mọ̀ sórí lábíyá báyìí àbí bò ní polypus ó sì gbìyànjú ìdáhùn 6 rèé láì lulẹ̀ rárá bó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ láti dáhùn ṣùgbọ́n ìdáhùn 6 rèé tó sì jẹ́ wípé ó láì lulẹ̀ rárá ajá sí kọ́kọ́ kàn mọ́ múra láti lè mọ́ fèsì rẹ̀ sí tètè mọ̀ dáhùn. Ìbéèrè 7 wọ́n ní tí set x tó bá lọ́mọ ẹgbẹ́ 1 2 3 4 tí y tó bá lọ́mọ ẹgbẹ́ mẹ́ta tí wọ́n ṣe 3 4 5 kí ni x intersection s difference y ó mọ̀ jẹ́ s intersection s difference y.
àmọ́ tó nílé sí àkókò yìí mọ̀ ń lọ àkókò yìí lọ kò dúró dẹ́nìkan olóyè wọ́n mọ̀ àwọn èèyàn mọ̀ ṣe dáadáa mi ìbéèrè léyìí fa èèyàn mọ́kànlá lọ́gbà ọmọ oríwú ẹ wá jà wo gbàgede ẹ já wo bí ó ṣe rí Usman bẹ lókè kò sún olóyè gbàgede wọn ò sún rárá ìsúnmọ́ olóyè ẹnìkan wà ń bẹ tó ti ṣe gbòkarùn báyìí HK dash lọ́pọ̀lọpọ̀ ọgbà onímọ̀ ń lékè àmọ́ tó fà lálẹ́ yìí tí wọ́n fi ń lulẹ̀ ẹ̀sìn funfun ni Usman gbé wá ẹ̀sìn aláwọ̀ ewé ẹ̀sìn kọ̀ọ̀kan wọ́n tí ọba múra rí Adésínà ti fẹ́ bá ọ Adésínà ti fẹ́ bá ọ ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní kí ni power sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì ìtọ́jẹ́ pọ́lọ́mọ ẹgbẹ́ 1 àti 2 kí ni power sẹ́ẹ̀tì rí ọmọ jẹ́ asọ́ntọ́jọ́ mọ́bẹ̀ lẹ́ẹ̀kan abẹ́ máa wo nǹkan ní tá a fi ṣe àpẹẹrẹ òun náà ni wọ́n tún padà gbé wá ní ìbéèrè bẹ́ẹ̀ni tó bá fi ọkàn bá lọ yóò ti rí ìdáhùn rẹ̀. wọ́n ti dáhùn èèyàn mẹ́ta ló sì èèyàn kan ló sí ọ̀jọ̀gbọ́n èèyàn kan ló sí o eléyìí tí yóò ṣe bàtà sọ́lẹ̀ kan gbọ́ àti onídìí tá a sọ wọ́n gbọ́. wọ́n gbìyànjú pé power set náà ni àwọn possible subset set kan a sọ fún wa pé gbọ́dọ̀ mọ́ kó àwọn méjì sínú empty set àti set yẹn gangan fún alára rẹ̀ so òun náà ni ọ̀jọ̀gbọ́n ọ̀yà gbàgede wọn ọmọ sún ọ̀jọ̀gbọ́n ẹgbẹ́ bó ti wà lẹ́ẹ̀kan náà ló wà bó ṣe wà náà ló wà ìṣùgbọ́n káwù tí wọ́n sọ gangan fún wa ń sàlẹ̀ olóyè ẹ̀rí ni ń sọ nípa sẹ́nitọ́ Lawal sẹ́nitọ́ Lawal ní kódà bó ti sọ pé Àbújá ni sẹ́nitọ́ wà wọ́n sì tún bá wa fi ọkàn bá ìtàn lọ kódà tí ọba ó ṣe pé bí ọba múra rẹ̀ yóò lulẹ̀ yóò padà sáfọ bí ọba múra rẹ̀ yóò lulẹ̀ torí ànígbà àbí olóyè sẹ́yìn ọgbàbọ̀dé fáwọn èèyàn ni bí a tó bá kó wá ní ọgbà mo sì mọ̀ pé inú ò ní gbà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní kí ni cardinality sẹ́ẹ̀tì even prime numbers àwọn sẹ́ẹ̀tì kan tó wá jẹ́ pé kí ni o àwọn prime number tó tún jẹ́ even ẹni tó bá jìdò nínú ìṣirò dáadáa bùkátà láti kọ kankan sílẹ̀ so kódà nínú ìdíje ìmú tí wọ́n sọ lọ́pọ̀lọpọ̀ gba olóyè pé kí náà gbé iye prime number tó jẹ́ even délé so ẹgbẹ́ tẹ́yìn bá ti mọ iye prime number tó jẹ́ even a sì mọ̀ pé cardinality set kan yóò mọ jẹ́ iye ọmọ ẹgbẹ́ rẹ̀ ajá sí pé láì ṣàfihàn èèyàn mú un tẹ́sí oúnjẹ ni so ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa náà nílé ẹ lè mọ gbé sí iná sábàlá ìrísí ẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ káwọn tí ó jàǹfààní lórí rẹ̀ kan lè rí bẹ́ẹ̀ni singleton ọyọ kan náà ni o ìfún nọ́mbà kan péré òun náà ló jẹ́ prime òun náà ní í ṣe 2 a tún mọ̀ pé tá a bá ní prime number yóò mọ ní factor méjì nọ́mbà òun gangan fún alára rẹ̀ àti 1 so ṣùgbọ́n ìfún tá a bá ní ìfún ni pé àwọn nọ́mbà tí 2 lè lọ́nu wọn ajá sí pé kí a lè torí fún nọ́mbà tó jẹ́ prime tí ó tún mọ kún iye àwọn tó yẹ kó jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ so àwọn kò dẹ̀ tá a bá sì ti rí 2 tó fi lè kún báwọn so nọ́mbà àwọn ó pé 3 òfin prime number náà dẹ̀ sí ní pé kí ni o kò gbúdọ̀ ní ọmọ ẹgbẹ́ tàbí mọ̀lẹ́bí tí ó ju 2 lọ 1 àti ara rẹ̀ fún alára rẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí tó jẹ́ pé prime number tó dẹ̀ sì jẹ́ even 2 lásán ni ajá sí pé nínú sẹ́ẹ̀tì yẹn 2 nìkan ní ọmọ ọjọ́ ọmọ ẹgbẹ́ tó wà ń bẹ̀ adẹ̀tí ṣàlàyé fún wa pé tá a bá ní
sẹ́ẹ̀tì kan tó wá jẹ́ pé tẹ bá wo iye ọmọ ẹgbẹ́ rẹ̀ fínífíní 2 ló wà ń bẹ̀, kí lẹ máa sọ lórí sẹ́ẹ̀tì yẹn? Alábàápè ní singleton set tàbí unit set, yẹn 9 ló gbà olóyè. Ó dàbí olóyè Usman ọgbà ọ̀jọ̀gbọ́n olóyè Usman ọgbà béèrè. Ẹ̀sìn olóyè Usman ó ti rẹ̀ ẹ̀sìn olóyè Usman, wọ́n ti já wọn wálé ọ̀hún. Kò gbà béèrè òun ló fi jẹ́ pé òun ló fà pé kọ̀sẹ́ni tó gbúdọ̀ mọ yọ̀sẹ̀sẹ̀ lásìkò yìí, torí ó sì tún kù béèrè 6. Ó sì kù béèrè 6. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. Wọ́n ní tí sẹ́ẹ̀tì kan tó bá sẹ́ẹ̀tì M tó bá ní ọmọ ẹgbẹ́ 10, kí ni cardinality power set rẹ̀ ọmọ jẹ́? So ìbéèrè yẹn lórí power set àti olóyè Usman the Morgans kìíní náà tó ní tẹ́lẹ̀. Olóyè Usman kó wá gbàyè rẹ o. Àwa tó ń tẹ̀lé ẹgbẹ́ ìdìbò rẹ̀ á pọ̀ o. Tọ́ ìgbọ́ lábára ìrísí ẹjá mọ̀ ta lẹ́yìn tẹ̀lé, ta lẹ fẹ́ kó lékè, ta lẹ́yìn tẹ̀lé láti lé ẹgbẹ́ orúkọ wọn sí abala ìrísí. Gbogbo àwọn kí náà láti sọ lẹ́ẹ̀kan fa. Ẹjá máa wò, kò yẹ ká rẹ́ni tí ó tún sí eléyìí tó bá tilẹ̀ jẹ́ wípé. Olóyè àwọn tó sì pọ̀, èèyàn 6 péré ló béèrè. Àwọn tó sì pọ̀ o. So sẹ́ẹ̀tì ẹ̀ mú. Àwọn tó sì yan òlo calculator ni. Ìyá ìtọ́ fà náà nù, bóyá tí ó fà ẹ wo olóyè rí pé àwọn kan mú 1000. So bóyá wọ́n wò pé 2 raised power 10, bóyá 1000 pé tí wìrìwìrì bá ti wà. So 1024 ni o. 1024 ni o. Ọ̀yà. Ẹ̀rí polypus ti wà sókè padà o. Ṣùgbọ́n olóyè nǹkan jọ mí lójú nípa polypus yìí o. Ẹ tún wo ẹ wo gbàgede yẹn. Gbogbo látìgbà tá a ti ń wò láti rí pé kò tẹ̀ sí kankan. Kò sí kankan. Ó ń farabalẹ̀ nígbà míì. Olóyè Adésínà ó ṣàṣìṣe níbi ìbéèrè òun ló ìjà wálẹ̀. Ẹ wo ohun tí mo sọ, HK- ti wà ń pò kẹta báyìí. HK- ti wà ń pò kẹta. Ó ti sún polypus, ó ti sún sókè. Ṣùgbọ́n kó tún wá jáfáfá sí i lókù. Bẹ́ẹ̀ni tọ́ ìbéèrè 11. Wọ́n ní tí universal set tó bá jẹ́ iye ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀, tí set A tó wá jẹ́ àwọn iye ọjọ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́tà S, kí ni cardinality power set tí yóò máa jẹ́ báwọn? Ó dàbí pé oúnjẹ lọ lénìí torí àwọn ìbéèrè tó wá, àwọn ìbéèrè tó pọ̀ wọlé ra wọn ní pẹ̀lú ojú power set. Bẹ́ẹ̀ni. Ó yá o. Ìyẹn méje péré lọ́gbà. Iye àwọn ọjọ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́tà S kí ni? Saturday àti Sunday náà ni méjì ni àbí? Tó bá gorí méjì náà. Bẹ́ẹ̀ni, so 2 raised power 2. Ó jẹ́ 4. Ó jẹ́ 4, bẹ́ẹ̀ni ẹ ṣe ọ̀jọ̀gbọ́n. Tọ́ polypus bá tún wálẹ̀ padà o. Ẹ̀gbọ́n tí ń sọ nípa HK- ni. Ẹ wo olóyè Usman ti wà lókè padà. Olóyè ẹnìkan fi sọ sí abala ìrísí ní WhatsApp wa, ó ní ká ṣàlàyé ìbéèrè explain the number 5 question to us. Mo ti á gbàgbé ìbéèrè tó wà ní number 5 yẹn. Ẹnìyẹn ní ó yẹ ká ṣàlàyé 25. Ok, bẹ́ẹ̀ béèrè lórí Venn diagram. Àwọn ló máa jẹ́. Kó ṣe 25 fa. Tẹ́ bá yọ t pé t only, wọ́n ti fún yín ní àwọn, so wọ́n dẹ̀ fún yín ní iye t, láti mọ iye t only ẹ yọ kóònù ara wọn òun ló fún wa. Mi ìrántí bíbéèrè òun ṣe lọ mọ́ bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn lóye. Ọ̀yà ìbéèrè 12. Wọ́n ní kí ló kọ ẹ tó ṣẹ̀dá Venn diagram? Victor Venn, Joseph Venn,
Sharafudeen Gbadebo, John Venn, àgbọ́dọ̀ rẹ̀ tí ó tiẹ̀ mú àfáwà ń bẹ̀ hàn torí kìí ṣe àgbà omi ìṣirò ní wọ́n wà àtọ̀ èèyàn méje lọ́gbà ò John Venn ni o John Venn. a tó lọ sí ìbéèrè míì àtọkùn ìbéèrè tí ẹni ọ̀hún béèrè lẹ́ẹ̀kan nǹkan tí béèrè ọ̀hún sọ ni pé nínú ibì kan a rí èèyàn márùndínláàádọ́rin tó ń jẹ́ 65 nínú márùndínláàádọ́rin ọ̀hún àwa ará àwọn 40 àwọn tí bẹ́ẹ̀ ni tí wọ́n mu tíì bẹ́ẹ̀ la rí àwọn 10 tó jẹ́ pé wọ́n mu tíì àti nǹkan míì wọ́n wá béèrè lọ́wọ́ wa pé àwọn mélòó ló mu tíì lásán ẹ rí i pé wọ́n sọ pé ó mu tíì ní pọ́nbélé ó jẹ́ 40 tó jẹ́ pé àwọn ẹni àwọn mu tíì àwọn tó wá mu tíì àti nǹkan míì ó jẹ́ 10 tẹ́ bá ti lọ 10 kó nu 40 ọ̀hún á rí àwọn tó mu tíì lásán ló jẹ́ 30 so ìdáhùn sí ìbéèrè yẹn nìyẹn. Ẹ̀dẹ́nu olóyè ní tèmi tiẹ̀ fi mọ́ ṣàlàyé fún wọn pé ẹni tó bá fẹ́ dàrú ní pé ó dàbí kẹ́ ẹ lọ síbi ìnáwó kan kí wọ́n á jẹ́ pé wọ́n gbé búrẹ́dì àtẹ̀wà sílẹ̀ so wọ́n gbé búrẹ́dì àtẹ̀wà sílẹ̀ ká pé ẹ̀yin olóyè ẹ̀yin jẹ búrẹ́dì lásán bóyá èmi ò kó ń jẹ ní mo jẹ búrẹ́dì àtẹ̀wà wọ́n á ní àwọn olójẹ búrẹ́dì ẹ̀rí pé ẹ̀yin ó dìde èmi náà ó sì dìde kó rájọ jẹ méjèèjì pẹ̀tù bá ti ní búrẹ́dì lásán èmi ò ní dìde mọ́ so only yẹn àti wọn bá ti fi only sí yóò mọ kó àwọn tó bá ṣe méjèèjì kódà tó tún jù bẹ́ẹ̀ lọ́gbà náà tún. olóyè ẹ̀rí HK Dashi ti wà ń pò kejì o. ó ti wà ń pò kejì Usman sí wà wájú Polypus Senator Lawal lọ́tọ̀ amòfin àbí aṣòfin ni. Aṣòfin Lawal wọ́n fẹ́ lo Abuja connection fún wa wọ́n ní tí A àti B tó bá jẹ́ sẹ́ẹ̀tì méjì so ṣé difference tó wà láàrin wọn sẹ́yìn pé operator kan náà là ń pè ní difference A minus B alẹ́ lè má sọ pé A minus A difference B ṣé difference yẹn operator yẹn sọ wà commutative bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lélẹ́yìí o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbà ronú tó bá yẹn bá ti lulẹ̀ lórí ìkàbá ish ọlọ́nu. ó ti tó nù. bẹ́ẹ̀ kọ́ wà commutative o kọ́ wà commutative o pa ti sọ pé nǹkan kan tó bá wà commutative òun náà ni pé tó wáyé pé ọ̀nà tẹ́ ń gbà kọ́ kò ṣe pàtàkì addition àti mọ̀ pé wà commutative torí 2 plus 3 yóò mọ dọ́gba pẹ̀lú 3 plus 2 but difference set méjì ẹ rí pé tẹ́ bá wá A difference B kò ní mọ fún yín ní B difference A so wọn wà commutative so yẹn mẹ́sàn-án náà lọ́gbà gbàgede wọn ò sún olóyè a sì ní ìbéèrè méjì ìlànà alẹ́lẹ́ òpó yóò gbogbo orókè náà olóyè pẹ̀lú ìbéèrè méjì tó kù yìí. Usman ti gbádé lọ HK Dashi gbádé bọ̀ ó sára fúdí. ok ẹja wo ìbéèrè 14 wọ́n ní tí P mi tó bá jẹ́ 246 tí Q mi bá jẹ́ tó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ bá jẹ́ 135 èwo náà wọ̀nyí òun ló jẹ́ pé tóòtọ́ ni wọ́n ní pé P àti Q wọ́n wá disjoint P àti Q wọ́n equal síra wọn P àti Q wọ́n wà jointed P àti Q wọ́n wà empty èwo nù wọn. mi ò rò bóyá nìkan yóò kó sí eléyìí o bá ti sí yóò tó àátà lójì. ọyá tó ẹgbàá sí ń fúrọ̀. bẹ́ẹ̀ni wọ́n wá disjoint wọ́n wá equal ẹ mọ́ gbàgbé pé ẹ mọ̀ sọ pé nǹkan kan wá equal tí set méjì ẹ mọ̀ sọ pé set méjì wá equal tí kan bá jẹ́ subset ẹlẹ́ẹ̀kejì tí kejì náà bá jẹ́ subset alákọ̀ọ́kọ́ nítòótọ́ P àti Q wọ́n wà equivalent torí cardinality wọn papọ̀ so bet wọ́n wà equal ṣùgbọ́n wà disjoint torí kò sí ọmọ ẹgbẹ́ tó wà nù P tó dẹ̀ ṣì wà nù Q so òun náà kò sí tí ń jẹ́ jointed set wọn ò dẹ̀ wà empty torí wọ́n lọ́mọ ẹgbẹ́ nù
olóyè tọ̀ wọ́n tún já Abuja connection wọ́n já wálẹ̀ ẹni tó sún Senator Lawal Eléyínké ti wá sípò karùn-ún báyìí ṣùgbọ́n tó súnmọ́ olóyè tí Usman tọ́bẹ̀ fi lè gba ìbéèrè 15 yìí ó súnmọ́ pé òun ni ó gbogbo orókè olóyè ṣùgbọ́n àmọ́ tó lè ṣẹlẹ̀ níbèrè kan tó kùn náà lélẹ́yìí. Àmì tó wà láàánú àti HK Dash àyàfi tó bá sì lóko àyàfi tó bá sì lóko. Àyàfi tó bá sì lóko àyàfi tó bá sì olóyè HK Dash àti Adésínà ó wá súnmọ́ kọ́ ṣe gbòógé tó wá tètè mú èsì ìbéèrè hàn jù lọ ẹ ṣáàjà ohun tí ó ṣẹlẹ̀. ẹ fún láyè kan mú mi o wọ́n ti mú mi. Ìbéèrè parí láfi parí kí òun lónìí. Ìbéèrè ọ̀hún tiẹ̀ ti wá tẹ́lẹ̀. Ti union ló wá tẹ́lẹ̀ olóyè ti union ló wá tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni union a àti intersection lélẹ̀. Bẹ́ẹ̀ni. Ojú kejì rẹ̀ ló wá wà. Bẹ́ẹ̀ni ibi tá a ti mọ ẹni tó lulẹ̀ ní ọ àyà wọn mọ sọ kóló olóyè kò sí tàbí ṣùgbọ́n gbogbo àwọn olùkópa wọn ni wọ́n sì gbìyànjú. Wọ́n gbìyànjú. Èèyàn 10 lọ́gbà ẹ̀já wo gbẹ̀gẹ́dẹ́ ní ìdíje wa tálẹ̀ tó ní ẹni tó ṣepò kẹta olóyè Adésínà ló ṣepò kẹta o HK Dash ẹ ṣepò kejì ẹ̀rí Usman ló yọkun o. Usman ló yọkun àjásí tó Usman kò sí kánú béèrè òun ni. Ẹni tó yọkun ni ẹ gbówó fún o. Ẹ ṣe púpọ̀ olóyè báyà ẹni mọ̀ràn kan àbí kankan ká tó sọ di ọjọ́ mi so bẹ́ẹ̀ tẹ́ fún àwọn olùdíje wa. Atọ́kùn ẹ ṣeun fún ìgbàláyè eléyìí tí ẹ fún mi láti darapọ̀ mọ́ ètò yìí inú mi dùn láti wà lórí ètò ẹ̀yin tí ẹ jẹ́ olùkópa ẹ̀yin tí ẹ gbégbá orókè lénìí ẹ mọ̀ wípé ọjọ́ mi ń bẹ ọjọ́ rẹ̀ tó yẹ pé ẹ̀yin ní ó tún tẹ̀tún gbégbá orókè ṣùgbọ́n ẹ̀yin tí ẹ gbégbá orókè tí orúkọ yín jáde ní orí pódíọ̀m lénìí ẹ má jẹ́ kí eléyìí ẹ jẹ́ kó jẹ́ ìwúrí fún yín ẹ má jẹ́ kó jẹ́ ìgbéraga fún yín kẹ́ ẹ tún máa múra sí títí tí orúkọ yóò tún fi lè hàn tẹ́yin ló lè máa ṣerú nǹkan tí atọ́kùn ṣe ẹ ṣeun. Ẹ ṣe púpọ̀ olóyè ẹ̀dẹ̀ ṣeun púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ọmọ pé aago 11 ló ti lọ́dọ̀ yín pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ sì tún múnú àwọn àìlákòókò yín ẹ fi darapọ̀ mọ́ wa Ọlọ́run bá dúró tì yín sí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ọpọlọ yín kó dọ́bà a nígbà pé lọ́jọ́ mìíràn tá a bá pè yín náà ẹ tún mọ̀ jẹ́ wa mo yọ̀ǹda yín báyìí ẹ ṣeun olóyè jẹ́ nǹkan bá ẹ ṣeun ó dárò sá so gẹ́gẹ́ náà bá ṣe rí òun náà ni pé ẹni tó gbégbó orókè lónìí òun náà ni olóyè Usman ẹni ó tẹ̀lé wọn òun náà ni olóyè HK Dash ẹni tó tẹ̀lé wọn náà ni olóyè Adésínà ẹ má gbàgbé pé nínú àwọn tí a mọ̀ tún factor ẹ̀sán ìpínlẹ̀ ṣe ìparí àwọn 3 tí wọ́n pè wọlé yẹn alábàáwọn fi ẹgbẹ̀rún máàkì fi kún tọ̀dọ̀ tiwọn nílò ṣàyẹ̀wò eléyìí so ṣùgbọ́n professionally báyìí àwọn tó yẹ kó ṣe kí ni o láì tí lọ yẹ àwọn tó pè wọlé yẹn wò dábẹ́ yẹn 3 ló pè wọlé síwájú díje láì tí bá wọn fi máàkì wọn kún bóyá tá a bá wọn fi máàkì wọn kún ó súnmọ́ kí wọ́n lékè sí so ọpẹ́ pọ̀ ní gbọ́ ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ alẹ́ ni so gbogbo ẹ̀yin tẹ́ fi ètò wa sọ́wọ́ so tẹ́ dẹ̀ bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run bá yóò bá dúró tì yín ọpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ àlejò mi pàtàkì tí wọ́n tún mú kí ìdíje náà kí ó dùn dáadáa lálẹ́ tòní ọ̀jọ̀gbọ́n Oyèwọlé Kazeem ọpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ ọgbà àwọn onígbọ̀wọ́ ètò tí wọ́n ń gbé ẹ̀bùn kalẹ̀ láti fi lè mọ ṣèwúrí fún àwọn olùkópa wa ọpẹ́ pọ̀ lọ́dọ̀ gbogbo àwa tá a kópa kò túmọ̀ sí pé alúlẹ̀ o gbogbo apátápátá àwọn náà la gbìyànjú ẹ rí pé tẹ́ bá wo máàkì tá a fi gbéra wa díẹ̀ náà ni ẹ jẹ́ ká rí pé eré òun náà ni a fi ọmọ ayò ṣe
ẹ jẹ́ ká rí pé eré òun náà là ń fọmọ ayé ó ṣe. Mo dẹ̀ nígbàgbọ́ pé tá a bá pè wá àbí tó bá di bí ìdíje tó ń bọ̀ á dẹ̀ sì darapọ̀ mọ́ wa so tí ẹ bá ṣe ń darapọ̀ so èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gafari Lokumo. Ìjẹ́ títí máa fi mọ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dàárọ̀. Padà ráwọn expression ní táàmù méjì tí a ń pè ní binomial expression tán bá root 2 wọ́n máa dá perfect square. Ẹ̀rí lágbàmí algebra perfect square yóò láwọn àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tá a bá ń ṣe wọ́n lákòótán. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàfihàn díẹ̀ nínú wọn, ẹ mú gègé yẹn bá mi ká lọ. Bí ẹ bá ti yé wa ká tó wá tẹ̀síwájú, a ti mọ rational expression nù. Kódà a ti mọ bá ṣe lè mọ expand lánàá. Ṣùgbọ́n àwọn kankan tó tún mọ́ ń jáde tí wọ́n tún fẹ́ ká gbọ́yé nínú polynomial yìí òun náà ni pé kí ni o? A ní àwọn special factorization kan tàbí ká ní special expansion kọ̀ọ̀kan. So ti nínú wọn náà là ń pè ní kí ni? Là ń pè ní perfect square. Nínú wọn là ń pè ní perfect square. A ti mọ̀ túmọ̀ perfect square tẹ́lẹ̀ o. Ìtumọ̀ perfect square náà ni pé nọ́mbà tó ẹgbẹ́ lè ṣe kí ni a lè wá square root wọn. Kádẹ́sì mọ́ gbàgbé kí ni square root nọ́mbà kan ká pé ń bá ní square root of x. Òun náà ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí yóò mọ̀ fún mi ní kí ni o? Yóò mọ̀ fún mi ní x. In tí mo multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tó fún mi ní x yẹn gangan a máa pè ní perfect square. Torí nọ́mbà méjì multiply ara wọn, nọ́mbà kan multiply ara rẹ̀ ó fi fún wa ní x yẹn. Mo rò bó ti yá báwọn. So tá a bá ti rí pé square lórí nǹkan kan, in tí ó mọ fún wa yẹn òun náà ní perfect square. Kí ni wọ́n á fẹ́ ká gbọ́yé mi báyìí? Dágbé bí àbèjúwe ká pé ń bá nírú nǹkan báyìí a plus b squared. Adẹ̀sí ti mọ̀ pé square náà ni pé tí wọ́n bá ní square nígbà tá a ṣe indices òun náà ni pé kí nọ́mbà yẹn kó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì. Tí bá ní x raised power 3 ìtumọ̀ náà ni pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. x raised power n pé kí s yóò máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ n. So a já sí pé a plus b squared yóò máa jẹ́ kí ni o? A plus b multiply by a plus b. Mo rò bó ti yá báwọn. Kádẹ́sì mọ́ gbàgbé ń ta lò lánàá pa ń pè kankan ní Foy's method. So òun náà ni pé kí ni Foy's method náà ni pé kí ni ẹ máa multiply aláwọ̀kọ́ pẹ̀lú aláwọ̀kọ́ bíbáyìí. So ti yé báwọn. Àwọn tó wà ń ta pẹ̀lú àwọn tó wà ń ta. So ti yé. So àwọn tó wà ní kí ni o inú ilé àtàwọn tó wà nínú ilé àwọn ìgbẹ̀yìn pẹ̀lú àwọn ìgbẹ̀yìn. Nínú àwọn òwe mìíràn wọ́n máa ń pè ní kí ni o? Ẹ̀yinjú àtẹ̀yinjú o. Ẹ̀yinjú àtẹ̀yinjú ni. So ti yé báwọn. Pé eyebrow ẹ̀yinjú àtẹ̀yinjú o. Nose imú, mouth àtẹnu. So ti yé báwọn. Ajá sí pé tá a bá fẹ́ dá láàmú ẹ̀rí pé ọjọ́ orí wa ń tòótọ́ pé ẹ̀yinjú àtẹ̀yinjú eléyìí ọmọ fún wa ní kí ni x square. Ẹ̀yinjú àtẹ̀yinjú b square. Nose imú ab, mouth ẹnu ab. So ti ẹ pé tẹ́ bá ṣe sílẹ̀ sí ọmọ jẹ́ a square plus 2ab plus b squared. So ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ṣe mọ̀ pé ibi tó ti wá gangan náà ni pé tí n bá ní a plus b tí n bá multiply àwọn náà ni pé kí n kọ́kọ́ má láàkọ́ yìí kí n fi multiply àwọn arákùnrin yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan bí kí wọ́n mọ pín sára níṣẹ́ pé èyí ó fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan èyí ó gbà lọ́kọ̀ọ̀kan so yóò jẹ́ a times a square plus a times b ẹ̀gbọ́n òun ni ab àbí b times a tó ti yé yóò mọ fún mi ní kíni o ab tàbí b àti ab kankan náà ń tọ́ra ti mọ̀ pé multiplication wà commutative then plus b times b square pé kankan náà ló fún wa ní a square plus 2ab plus b squared. Kí la ṣàkíyèsí? A plus b squared is equal to what? A ló fún wa ní kíni o a square plus 2ab plus b square. Wọ́n ní tí ojú bá ṣe kíni o tó bá dẹjú lẹ̀ dáadáa yóò rí kíni o yóò rí mú. So ti yé wa. Ṣeré ìtumọ̀ eléyìí ni pé tẹ́ bá ní monomial expression binomial expression táwa fẹ́ square rẹ̀ òun náà ni pé ẹ mọ́ dára yín láàmú. So ti yé wa. Ìtẹ́ máa ṣe náà ni pé kí ni o a mọ̀ square alákọ̀ọ́kọ́ a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì kódà ó bá negative náà mú o náà ni pé tí n bá ní a minus b square ṣe ń pé a minus b square náà tí n bá sí òun náà lẹ̀ a minus b pẹ̀lú àlàyé tí mo ṣe
ẹ̀yìnjú àtẹ̀yìnjú o yóò fún wa ní a square ẹ̀yìnjú àtẹ̀yìnjú that is minus b times minus b òun náà fún wa ní kí ni o b square imú o minus ab ẹnu minus ab ẹ rí pé kí ló fún wa a square minus 2ab plus b square ìyìn tó jẹ́ yàtọ̀ láàrin àwọn méjèèjì òun náà ni pé kí ni o second term yìí òun náà ló yàtọ̀ nù wọn tẹ́ bá wá ṣàkíyèsí rẹ̀ dáadáa ẹ rí i pé táàmù tó wà ń bí báyìí addition plus 2 lélẹ́yìí minus 2 lélẹ́yìí ní tó kàn jẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ náà ni pé tó bá jẹ́ pé plus ló dá táàmù méjèèjì láàrin ajá sí pé plus ni ó máa wà ń bí báyìí tó yẹ pé minus ló dá eléyìí láàrin minus ni ó máa wà ń bí báyìí so ti ẹ jẹ́ ká gbọ́ òfin yẹn yé ní Yorùbá so òun náà ni pé kí ni o tẹ́ bá ní binomial expression tí mo bá fẹ́ square rẹ̀ ẹ mọ́ dára yín láàmú yóò máa jẹ́ pé kí ni o ká square alákọ̀ọ́kọ́ ṣe ìpá alákọ̀ọ́kọ́ ní first term ní a square ká square ẹlẹ́ẹ̀kejì b square then minus 2 times product of a and b ṣùgbọ́n tó yẹ pé plus ló wà láàrin yóò máa jẹ́ kí ni plus 2 times a and b ẹ dákun so yóò abáwọn so tábà tí wọ́n gbọ́ yẹn yé ọ̀yà bó ní ká pọ́n fún wa nírò eléyìí pé ká ṣe ń kọ́ 7x plus 4y everything square ẹ má gbàgbé òfin náà ni pé kí ni o binomial expression lélẹ́yìí o ó wà ní square a ní perfect square ni ó mọ̀ jẹ́ mo rò bó ti mi bá wọn ajá sí pé kí ló fi yẹn pé ká square alákọ̀ọ́kọ́ plus ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì so ajá sí pé lè ọmọ jẹ́ 49x square plus eléyìí jẹ́ kí ni o 14 times 4 tàbí 28 times 2 ẹ pé kí láwọn ni yóò mọ̀ fún wa ní 56y plus what 16y square ṣe pé kò fún wa ní wàhálà láti ṣe látẹ̀sí mọ́ ṣe kí ni láti mọ̀ dá padà ọ̀yá bò ní eléyìí nǹkan tí n bá ní 3a minus 5b òun náà lè rárá òun náà ní pé kí ni ìmọ̀ square alákọ̀ọ́kọ́ máa ma square ẹlẹ́ẹ̀kejì